Africa Content TV. Kí làwọn fọ́ láṣẹ alábàbí? Iṣẹ́ máa ń fọ́ láàárín nǹkan bí. Àwọn tí bàbá mi bí jẹun, èyí tó gbé fún mi, kò fọ́ ara mi alábàbí. Títí sẹ́ni náà. Ìwọ tí ayé bá kọ̀, má jẹ́ kó máa jẹ́ látọwọ́ ẹ̀. Ṣé èmi máa tán? Kò sẹ́ni tí o mọ̀ ó mọ́. Èmi máa tán. Èmi máa tán. Kò sẹ́ni tí o mọ̀, wọ́n máa ló máa kú o. Èmi máa tán. Èmi máa tán ayé wọ́n tó ọ̀la. Pàṣẹ ìbádùn tán wọ́n tún sọ ọ̀la. Bọ́lá ayé náà ìbádùn tán wọ́n tún sọ ọ̀la. Ìrọ̀lá bẹ́ẹ̀ yẹ kí ọ̀la mi. Ìwọ̀n bá ọba ṣe sílẹ̀, ọ̀pọ̀ máa gbé wá. Ṣé ẹni táyé bá
onídòdò onímọ̀ọ́mọ́ alákàrà onígbogbo ìwà tí yóò máa lọ pé bàbá rẹ̀ wọ́n kò ní lọ́wọ́ nítorí ẹ̀ka onídòdò onímọ̀ọ́mọ́ alákàrà onígbogbo ìwà tí yóò máa lọ pé bàbá rẹ̀ wọ́n kò ní lọ́wọ́ nítorí ẹ̀ka. Àríyá mi ṣe, àríyá mi ṣe o. Àríyá mi ṣe o. Àríyá mi ṣe o. Àríyá mi ṣe o.